fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní ìràwọ̀ lẹ́nu. Ìràwọ̀ tó jù ràwọ̀ lọ. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ògo kan tó kárí ayé. Inú mi dùn lẹ́ni pé mo rí yóò sì sá. Ọmọ lọ́dún tó yìí. Ìràwọ̀ ńlá tí gbogbo ayé ń wárí fún. Ẹ káàsán. Sister, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Ẹ kọ wọn. Ẹ yà èmi àti wọn. Ẹ má bínú. Ẹ yà èmi àti wọn. Ẹ jà wọ́n. Mi lè gbé yín ní bá gbé yín. Ìràwọ̀ ńlá nọ́mbà wà. Ó pọ̀. Ọmọ lọ́lọ́ wà. Ọmọ tó dùn, ọmọ tó ń sọ lọ́wọ́. Wo alaye nítorí àyẹ̀ tó jẹ́ káwọn náà bá star àwọn. Ó yẹ bọ́sì mi wáyà. Ó pọ̀. Ìjọ dandan náà. Èkó la máa rírun wọn lọ́dún. Ẹ máa tó yà fún mi o, ẹ máa tó yà. Ó pọ̀. Sister, ẹ popular gan, ọ̀rọ̀ yín náà ń sàn gbòòrò. Èmi náà bí Ọlọ́run kí n tiẹ̀ popular díẹ̀ báyìí nínú ilé ìtẹ̀ popular. Inú mi àti dùn jù. Wo, èmi nìyẹn o. Èmi lọ́mọ tó ń sọ. Èmi lọ́mọ tó ń rìn lọ́wọ́. Azin, èmi lọ́mọ tó ń sà. Wo, kò sígbà tó ní popular tó bá ti ṣiṣẹ́ dáadáa ó máa mọ̀ wọ́n náà ò dẹ̀ máa popular. The best thing ni pé tó bá ti ń mú ẹ díẹ̀díẹ̀ tí wọ́n náà ti ń popular díẹ̀díẹ̀ kó dẹrin súnmọ́ àwọn èèyàn gidi àwọn alálùbáríkà kò ń ṣàwọn olórí burúkú èèyàn ṣùgbọ́n káwọn èèyàn wèrè wọ́n pọ̀ ń gbòòrò kó dẹ̀ ṣe kí ni kó dẹ̀ máa wùwà dáadáa ṣùgbọ́n. Sister mi, ẹ káàsán, àǹtí ẹ káàsán. Mi mọ̀ bí ẹ ti wo nǹkan tó ń trend báyìí lórí social media. Mi mọ̀ bí ẹ ti Fọláṣadé nìyẹn o. Ambassadorial deal tẹ́ ṣe sọ fún mi bí last month pé ẹ̀yin àtẹ̀yàn kan ẹ̀ ṣiṣẹ́ lé lórí so that you get the deal. Wọ́n ti unveil ẹ̀. Wọ́n ti sẹ́yìn ni. Wọ́n ti unveil ẹ̀. Mo dáràn. Mo dẹ̀ ti ṣiṣẹ́ lórí deal yìí gan. Mo ti plan lórí deal. Mo ti rò pé mi ló máa sign. Kí ló dé ṣọ́rọ̀ Fọláṣadé sí mi ni? Mẹ́ta kò lè yọ mí o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bí mẹ́fà ẹ̀bí. Tó bá jọ bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá mi. Ẹ̀bí sí gbogbo bí mẹ́fà ẹ̀bí. Tó bá jọ bẹ́ẹ̀ ìlà ni ẹ bá mi. Ẹ̀bí sí gbogbo bí mẹ́fà ẹ̀bí. Ẹ̀bí sí. Kótó bí mẹ́fà FBC. You see, this is exactly what I'm talking about. Silence called full everywhere. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ìràwọ̀ yóò ní wálẹ̀. Ẹ mọ̀ wọ́n tí mo tẹ̀ suggest ni pé wọ́n lè wá sí ọ̀dọ̀ wa lè jẹun láti wá perform. It would be a nice idea. Definitely. Èmi ẹ díẹ̀. Ẹ wá mi ò lè tọ́ra mi. Kò tí dèbí AGM torí mo mọ level ara mi. Mi kì í ṣe big star rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn nínú ká kọrin dépò tí màá sọ pé mo máa fẹ́ kọrin nírú AGM company yẹn. Tó jẹ́ pé kóòdì lèèyàn máa fi wọlé. Tẹ́ni àkọ́kọ́ bá ti fi kóòdì wọlé bí iṣẹ́ kábíyèsí bí ẹni kí èèyàn fi kóòdì wọlé ó tún bá tún fẹ́ wọlé ó tún lo kóòdì. Ìrọ̀ mo mọra mi. Ẹ ṣàjẹrọra jókòó mi gẹ́ẹ́ báyìí bó pẹ́ bóyá Ọlọ́run á ṣe ti ibẹ̀ à ń rí àsì díẹ̀díẹ̀ ni. Bro Sam, you bigger than you think. Are you serious? I'm telling you. Aju gbogbo yẹn lọ now. Ẹ wo ẹ má dà wọn lóhùn wèrè ni wọn o wọn máa ti yàn pa ni o ẹni tí ò bá ti mọ lẹ́vù ààrẹ bàbá wà lá ni o ẹ mọ tí mò ń rò sà ọmọbìnrin kan wà
bí àbúrò mi ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi support ẹ mo fẹ́ kẹ́ bá mi sọ di brand ambassador yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ọ̀dọ́bì yẹn ṣe nǹkan mo fi fọ́lọ́ ẹ̀bẹ̀ yìí náà. mi ò jẹ́ dìde ńlẹ̀ wọ́n á tún tó mú ẹlù sí wọ́n á tún sọ kíní yẹn fún ẹ bọ́n ṣe máa ń sọ. alábòsí àgbáyé àtìrí ẹ máa tó tún pé wọ́n lọ bá alábòsí bí kí ni mo fẹ́ sọ fún ṣé mo fẹ́ sọ pé kò lójú abẹ́. èmi ò ká ìyá lójú àwọn àlejò. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọbìnrin tí mò ń sọ ẹ jọ̀ọ́ ṣé mo lè mú wá sọ́fíìsì yín. That should not be a problem. Tó bá yẹ pé ó ní talent bẹ́ẹ̀ ṣe sọ pé ó ní. Then again tí ò bá wà controversial because we don't want to associate with any controversy. So tí ò bá ti ní controversy you can always bring it on board. Nǹkan tó ti gbé mi wá gan ọkọ yẹn ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí mi àti yín jọ sọ ló gbé mi wá lónìí. ó ìwà lọ́dún alájà tí ń retí wa gan mo ti sọ fún àpá máa wálé ní àbọ̀là a máa lọ síbẹ̀ ẹ pẹ̀lẹ́ mọ́tò yín dà. Mi ò mọ̀ gbọ́dọ̀ máa dà ìsàlẹ̀ mẹ́rin la pàṣẹ ìfẹ́ wọn gbọ́dọ̀ tẹ̀ wá dá tó yìí. ó dàbí ẹ ṣe gan ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ìyá onígi bímọ. Ìyá onígi. ìbẹ̀tà náà bí mo á rò pé báyọ̀ dá aládùúgbò ìtó kò ní dá kírú mi má lọ pàfọ́ọ̀mù ńbẹ̀ èmi àtàwọn groups mi tó sì yẹ yín sìn àwọn groups mi òun la ṣe ń ṣe rí àzáì. àwọn group skendo ó yá lé orin yẹn sìn. ẹ̀yin lẹ mọ kọrin àwa mọ tẹ̀lé yín. ẹ ti rí tẹ́lẹ̀ empty score empty score wọn lè dá lọ mo ṣe ní kẹ́ fún mi ní ìṣẹ́jú méjì àbí mẹ́ta bẹ́ẹ̀ ṣe wá kí mi lè yìí máa lọ ra oúnjẹ fún yín but ẹ̀bà mẹ́ta kò ní yóò yí o. FBC ó tóbi mẹ́fà ẹ̀mí tó bá yọ bẹ́ẹ̀ fọ́ ní kọ́bá yìí FBC. I'm happy to see you. So happy to see you too, sir. Inú mi dẹ̀ dùn láti wà ní BIF. You are welcome. Anyway, mo kọ́ fẹ́ kó mọ̀ ọ̀kan pé èmi náà ní àwọn ọ̀gá lókè. Mo notice pé bó ṣe ń bọ̀. A lot of our styles are look pàdé. Mo dẹ̀ rí pé àwọn tiẹ̀ wọ́n fẹ́ràn ẹ, wọ́n bẹ́ẹ̀ ṣeré. 12-5 ló ti sọ fáwọn area boys. Bẹ́ẹ̀ ni torí position ibi tọ́fíìsì wà 12-5 ló ti sọ ẹ. Anyway, wọ́n ti sọ̀rọ̀ ẹ fún mi. Èmi náà mo ń like ẹ. But mo fẹ́ kó mọ̀ ọ̀kan. Tí ó bá work nsìn, definitely ó máa work next time. Mi understand òyìnbó ẹ tí ó bá work nísìn á work ní next time kí ni wọ́n try láti sọ kí ni ó work nísìn. Fẹ́mi ṣé o ti sọ fún wọn pé kí ni ṣé bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn tẹ́kọ̀ fetí ara wọn gbọ́ fúnra wọn. fetí ara wọn gbọ́ kí ni ọ̀rọ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ tẹ́jọ́ sọ gbogbo ìwọ ní ṣé o ti sọ fún wọn ni ìwọ ní sọ fún kíkí ni kọ́ fetí ara wọn gbọ́ kí ni mo fẹ́ fetí ara mi gbọ́ ṣé mi àbò ohun. ọ̀gá máa bọ́rọ̀ bọ̀tà. Anyway, sori baby má dá wọn lóhùn má wo bó ṣe ń gba ọ̀rọ̀ sọ lẹ́nu àwọn ìfẹ́ tán ní sí ẹ ní òjẹ́ kan lè sọ fún ẹ. Ìwọ kọ́ la mú. Mo mọ̀ pé tó bá gbọ́ ẹni tí a mú inú ẹ máa dùn because ìkan náà àwọn colleagues ẹ òun la mú Fọláṣadé mi. Fẹ́mi èèyàn burúkú ni ẹ o ìgò ẹ̀jẹ̀ kan ti lọ àbí báwo ọmọ yóò jẹun ká tó kó mo lè sọ fún yín ẹni bó ṣe ń gbìn òṣè báyìí rí o ẹ mọ̀ pé tẹ́ńsọ̀n lánìí ọmọ ẹ̀ ti dánwọ́ mi mú ó yá ṣe ìtàn fọwọ́ mi síbi ó kàn àyẹ́ àdìkò sí bíbí gẹ ibi wọ fọwọ́ mi tó kàn àyẹ̀ wá rí pé ara ẹ̀ máa wálẹ̀. ìjọba máa lọ lé. every time lady yìí ni kí ló dé náà gbogbo nǹkan tó bá ti tọ́ sí mi báyìí ló máa gba every time kí ló dé. ṣé o tó sọ ni pé gẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ gangan wọ́n ra nọ́mbà fẹ̀yìn méjèèjì òun mú nọ́mbà 1 ìwọ̀ mú 7 àbí wọ́n kó gbálẹ̀ òun gbégbá contract ìwọ̀ gbégbá nǹkan mi kò yé mi. mo lọ sàmú ẹ o understand mi ni ṣé nǹkan tí mò ń sọ nìyẹn ni and every time tó bá ti jẹ́ pé contract kan èmi ló yẹ kó fún lady yẹn lọ́wọ́ máa fún nǹkan tó yẹ kó fún mi èmi ló yẹ kó sign náà kí ló tó jẹ́ pé òun làwọn máa sign ọmọ mi jùlọ náà. ó ṣe yé mi ni ìwọ ló yẹ kán sign wọn wá sign ìwọ òun wá náà lọ ń sign ta ló ń dọ́mọ ìgangan èmi ò mọ́mọ́ yìí. ẹ mọ̀ mi mọ́mọ́ tó ń sọ yìí.
àmọ́ nǹkan tí mo tún wá ń rò ní wípé àsìkò olúkálùkù ò lè kọjá o and possibility dẹ̀ wà kò jẹ́ pé ìwọ náà mọ̀ jù lóòótọ́ dáadáa tán dẹ̀ mọ̀ ẹ́ everybody náà dẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ ẹ́ àmọ́ àwa ní sùúrù ni o ó lè jẹ́ brand tó heavy jù lágbàáyé òun náà máa gbé fún ẹ àwọn church ńláńláńláńlá Christendom àwọn church tó tóbi lágbàáyé wọ́n lè ní kó wá ṣàmbàsádọ̀ wọn jọ brand wo ló tó yẹn wọ́n dẹ̀ ti ní meet and greet wọn àwọn mosque tó tóbi lágbàáyé wọ́n lò lóní kó wá ṣàmbàsádọ̀ wọn tó bá dẹ̀ máa ṣe meet and greet wọn ọjọ́ Friday ọjọ́ Jímọ̀ náà máa fi meet and greet sí àwọn èèyàn wọ́n máa rí ẹ wọ́n máa bẹ ya fọ́tò wọ́n kàn máa spread ẹ káàkiri ó lè jẹjọ́ ọ̀sìn àpapọ̀ làwọn Christian máa fi tiwọn sí fọkànbalẹ̀ ọlọ́mọ tó ṣe. bọ̀dọ̀ Sàámú kí ló dé sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ ní ṣé gate mi ni àfi tí bá máa wádìí ọmọ yìí mi ò mọ ọmọ yìí dáadáa mo ṣe máa wádìí ẹni bí kò mọ̀. ẹ wo bọ̀dọ̀ Sàámú ó bẹ́tà kẹ́ tètè wádìí ẹ̀ o torí mi ò mọ̀ nǹkan tẹ́ ń jókòó sí bí àkẹ́dẹ̀ dúró síbẹ̀ kẹ́jẹ́ kó máa gba mọ̀ kó má búrò yín lọ́wọ́. Madam, okay. Hello? Okay, tí wọ́n bí? Okay. Sọ fún security yẹn, wọ́n máa jẹ́ kẹ́ wọlé. Okay. Madam, bí no. Okay. Ẹni tí mo sọ fún pé ó fẹ́ mú mi lọ sí mo fẹ́ gbaṣẹ́ yẹn. Tẹ́lẹ̀ mọ̀ rí yẹn. Oh. Olùsọ wa ń sálẹ̀. Uncle Sàámú àbí? Bẹ́ẹ̀ni. Mo ti sọ fún gate man kó hà láwọn tó bá ti dé. Okay ma. Ẹ wá wọlé. Wow. So. Ẹ wọlé náà. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ rọra o. Ṣálà. Lásàmù. Ṣéèdì. Ìwọ tó ń da gbogbo àdúgbò mi láàmú táwọn èèyàn máa ń wò tó máa ń pariwo. Ṣé wọ́n rè? Èmi ni sà. Ọlọ́run máa tóbi lọ́ba o. Ẹ wà búrò mi tó jẹ́ pé tí bá ti rí ẹ báyìí orí mi máa ń wú ni màá ní ọmọ yìí. Ọmọ pín ní ṣíjú ògùn yàn nígbà tí mo mọ̀ ń gbẹ̀yìn. Ìgbà tí mò ń gbàjọ ògùn yàn gbà yẹn. Ọlọ́run wá gbé ẹ̀ga débi pé òfin blow mo kárí. Ẹ ṣé sà. Èmi náà ni èmi Fọláṣadé ni. Ìwọ ni Ṣadé? Bẹ́ẹ̀ni. Òun ni Fọláṣadé? Àwọn ni. Yusuf Fọláṣadé. Lásàmù. Ṣédì lèmi mú ẹ sí. Ṣédì ló máa ń pè láti kékeré ohun tẹ́mi pè ẹnìyẹn mi ìmọ̀ orúkọ ẹnìyẹn Fọláṣadé. Bẹ́ẹ̀ni sà. Má bínú àbí wọ́n ló gba kọ́ńtrátì ní BIF lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èmi ni. Ìwọ ni. Bẹ́ẹ̀ni. Ìwọ náà gbé fún yẹn. Èmi ni o, iṣẹ́ Ọlọ́run náà ni. Ẹ wo kò tún wá ń ṣe yẹn nìkan o Ọlọ́run tún ti ṣe ìmí iná tó dẹ̀ jẹ́ àwọn company gidi mo tún wá ń gbà ládùúrà wípé Ọlọ́run tó ṣe àwọn méjèèjì yẹn á tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún mi láìpẹ́. Ọlọ́run á máa ṣe fún ẹ á dẹ̀ ṣe tèmi náà lágbára Ọlọ́run. Lọ́tùn lósì ilé àbúrò mi ó yẹ̀yẹ̀ rí yẹn tín ó yẹ̀yẹ̀ rí yẹn pàápàá. Ẹ wo bí Uncle Sàámú ṣe rí gbogbo ibi tẹ́ wà yìí ilé àbúrò yìí ni ilé yín náà dẹ̀ ni because mo ti miss yín gidi ó dẹ̀ máa ń wèmí náà kí n wá kí yín. sàkámà ń gè ìwọ bẹ́ẹ̀ ìwọ dídí star ńlá kó tiẹ̀ fún mi l'opportunity láti wọ mí gan mi ò lè sọ bínú mi ṣe dùn tó. ẹ jẹ́ kí n ṣe tán pẹ̀lú àwọn ṣọ́ọ̀tì kí wọ́n á oyè. Yusuf ṣé o ti rí pé mi popular ìwọ náà fẹ́ mú ẹ lọ jẹun ní ọ̀dọ̀ àbúrò mi. ó yà lára àmọ́ má jẹ yàrá papọ̀ ní má jẹ yàrá pọ̀ yẹ ká yà kan kó dàbí wedding picture.
ò ní wẹ́ẹ̀tì. Fọláṣadé ògùn ẹ máa lọ sókè sí. Fọláṣadé ò ní rẹ́mẹ́yẹ́. Fọláṣadé wọn ò ní wẹ́ẹ̀tì náà yẹ. Ó sọ fún mi olóòmà wá kí mi lé. Ó dẹ̀ dojú tì mí pẹ̀lú gbogbo ẹ̀ ṣe pọ̀ tó. Láàárín èmi àtàwọn groups mi tí wọ́n ti péjọ. Mi ò fẹ́ jẹ́ kí ọmọ popular gan ní community ni. Mi wà nífẹ̀ẹ́ kí n lọ pé gbogbo community jọ kó má wà lọ́wọ́ á ti dùn mí jù. Pàápàá jùlọ lójú àwọn mate mi, àwọn tó respect mi. Uncle Saamu, ṣebí èmi ni mo promise yín pé màá wà ń bíbá ilé ní tí n bá ní wá máa sọ fún yín pé mi ò ní wá. Àti wípé Uncle Saamu tẹ̀ ń wò yìí nígbà táwa ti wà ní pínísín báyìí tá à ń wọ pátákì rí bẹ́ẹ̀ ni òun ni mo ti mọ̀ wọ́n ṣe wà ibi ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. Ìyẹ́ ó jẹ́ mi lówó ẹjọ́ òun ìkèrè ń gbẹ̀ yẹn mi ti ẹ̀bùn kò máa blow báyìí ọlọ́pàá ni mo fi gbé yẹ. Bùrá Sàámú asọ́tọ̀ yìí náà ní. Òótọ́ ọ̀rọ̀ ní bá ń bí léèrè ní òṣèré. Ẹ wo èdè sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ you're so wonderful. Ẹ lè ṣe lóòótọ́ kí lè gbé ṣéèdì wá sínú community wa yìí. I'm amazed. Láìpẹ́ láì jìnnà ẹ̀rọ ẹ̀gbọ́n ẹ̀ máa retí Kanye West. Mo mọ̀ pé Kanye West máa wá lẹ́yìn rẹ̀ gbé ṣéèdì wá. Àbúrò mi pẹ̀lẹ́. Uncle Saamu, mo ṣàdé ti wá dé báyìí ibo ni rúùmù yẹn jẹ́ àlọ́ sọ. O fẹ́ wo yàrá mi. Odindi star Ṣadé o máa wo yàrá mi. Stop, make you no cry again, no. God will bless you people. Ṣadé, wàá wo yàrá mi. Ẹ bá mi sọ fún gbogbo àwọn aládùúgbò. Ẹni ṣèjì wà nínú yàrá mi. Ogún ẹ̀ ò ní wọ́ mi. Wọ́n bá gbẹ́rì yẹn. Tí kò sọ náà ni pé wọ́n mọ̀ ọmọ yẹn wọ́n mọ̀ wọ́n náà iṣẹ́ tó wù ń ṣe wọ́n ń wò iṣẹ́ tí wọ́n náà ń ṣe wọ́n ń wò bọ̀bọ̀ kan náà bíbí ìbọ̀bọ̀ àwọn bọ̀bọ̀ kan náà wọ́n dẹ̀ ń wo iṣẹ́. Lọ́dọ̀ Saamu ẹ̀wò ó ti tó jàre ó ti tó ṣé bára nǹkan tí mo sọ fún yín náà nìyẹn ṣé bí nǹkan tí mo sọ fún yín náà nìyẹn pẹ̀lú gbogbo nǹkan tí mo rí àti gbogbo nǹkan tẹ̀sẹ̀ sọ tó ń sìn ọmọ yẹn ń lo oògùn ọmọ yẹn tẹ́ǹdì kí ló dé kò ṣojú lásán ni kò ṣojú lásán lè fi máa gba ambassadorship lọ́wọ́ mi kí ló dé. Gbàgbọ́n òòrè tí mo fi Sunday fẹ́ ti sí fúnra mi ó ṣoògùn ó tí mo hate jù láyé yìí lára ẹ̀ ó nìyẹn o ó tọ́jú bọlé káàkiri lọ́mọ pín nísìnyìí kí ló fẹ́ máa ṣoògùn fún ọmọ yẹn kéré ju kó máa ṣoògùn lọ ọmọbìnrin kí ló ń wá kiri ní olóhùn. Bùrá Saamu kí lè fi ṣeré yìí àwọn èèyàn wa mo mọ̀ wọ́n jù kò sí nǹkan tó lè fi wó kìkì fame kò sí nǹkan tó lè fi wá gbogbo nǹkan ló fi wó kìkì yìí ó kéré ni kí ni. Kí ni wọ́n bá káàkiri àwọn púpọ̀ náà ọmọ tí mo mọ̀ wọ́n sáré bẹ́ẹ̀ káàkiri ó dà tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ tó jẹ́ pé oògùn yìí lóòótọ́ òun ló ń lò tó fi ń gba gbogbo nǹkan tó ń gbà má wádìí ẹ̀ bí mo ṣe wádìí ẹ̀ tí mo ṣe mẹ́ni tó ń jẹ́ Fọláṣadé ṣé ọmọkẹ́mi onímọ̀ ìmọ̀ tẹ́lẹ̀ ìgbà tí mo padà wádìí ẹ̀ ni mo mọ̀ pé òní má wádìí ẹ̀ gangan pé ṣó ṣoògùn àbí oṣoògùn látẹ̀tẹ̀ kan má dùn wájú gẹ́ńbẹ́ ìgbélé wa. Òṣì gan-an òpònú ìdókò gàpò ní làkàrà lẹ́yìn ròní nọgbọ̀nọgbọ̀ ṣọ́ọ̀ṣọ́ rí bó ṣe rí ọ̀dẹ̀ ọ̀pá tí ní kanlẹ̀ ó kọ̀rùn. Káì má bínú kí ló ṣe ń sìn. Ṣé ẹ̀rí kó fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ ó fẹ́ gún mi mọ́lẹ̀ nínú àwọn. Ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ kí ló dé wọn náà fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Mi mọ́ mọ́ sá. Ṣẹ́sẹ̀ ọ̀gá ẹ̀ṣẹ̀ ẹ̀ ni. No sá. Ó dẹ̀ fẹ́ tẹ́sẹ̀. Àjàre inú ti ń bi lọ́wọ́. Ọ̀dẹ̀ ó yẹ kó ga sókè ní ó yẹ kó fọ́ọ̀rùn fún ẹ. Má máa bú bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀pá tí ẹni kan lè kọrun gbọ̀ngbọ̀ngbọ̀n ṣọ̀nṣọ̀n má máa bú bẹ́ẹ̀ mọ̀ kó dáa. Kí ló dé? Ó wà bíi. Báwo ló ṣe kàn yín? Ó kàn mí òun kó dàbí ní pòbí ló bá wí ó mọ̀ pé inú kíláàsì kan náà lájọ wà ọmọ ẹgbẹ́ mi ni èmi tí mo jẹ́ president àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n ṣọ̀nṣọ̀n mo wà bí ó dẹ̀ bú ọmọ ẹgbẹ́ mi ó máa dàbí ní pé headquarter ló bú yẹn which is tí ò dẹ̀ da. Ǹdọ̀ Saamu èyí kò ní mò ń bú èyí kò ní mò ń bú yàn báwọn ọmọ yìí nù ìsọlẹ́nu wọn pọ̀ ó máa fi hàn lẹ́nu. Ìkejì wà ní pé star ni àwọn máa bínú star ni àwọn máa bínú pọ̀ yóò ti bínú jù ó dẹ̀ ti bú àjù ó ti rọra gbé drink yẹn lẹ̀ torí èébú tó bú mi tó bá jẹ́ pé mo ní làákàyè ní bó ṣe bú ọmọ ẹgbẹ́ mi èmi ló ti bú yẹn kò yẹ kí n mu drink mọ́ mi ni mo mọ̀ ó ti bínú.
inú dírínkì ni mo. Mo ti ń bínú. Iye ìmọ̀ obìnrin èjò iye inú dírínkì. Àkúmọ̀ tá a fi ń ṣọmọdé olúwẹ̀ lè bá mọ̀ ń sì kí ló máa lọ máa bí ẹjù méjì yẹ lọ. Kò sí bó ṣe lè wù kó rí máa wá díẹ̀ tó bá ṣoògùn. SAAMU ALAJO. Babaláwo tó ń ṣiṣẹ́ fún ẹ, oògùn tó ń ṣe tí gbogbo ẹ̀ fi ń dùn tó ń dán yìí tó jẹ́ pé gbogbo ibi tó bá wọ̀ wọ́n á máa pariwo lé ẹ lórí ní. Òòrìjọ́ tó wá sílé wa wọ́n súnmọ́jú jọ yẹn gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ṣò kí star ni ẹ àìràwọ̀ jùràwọ̀ lọ. Babaláwo yẹn wá fi ilẹ̀ o wá fi bàbá yẹn lẹ̀ o gbogbo tí bàbá yẹn bá fẹ́ tó bá fẹ́ gbà gbogbo ẹ̀ ni kò máa fún. Ṣé ibẹ̀ mi ṣe wà yìí o Ọlọ́run nìkan òun ni mo fara sìn babaláwo kẹ̀kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ni mo gbójúlé òun dẹ̀ ni ó ń ṣàánú mi. Pátì lè jẹ́ bẹ́ẹ̀ èmi ò gbójú lọ́lọ́run àwọn tó kò gbójú lọ́lọ́run àbí kí ló ń try láti sọ. Ìwọ tí ṣoògùn ìwọ júwe ibi táwọn náà ti máa lọ ṣe Lagos kó júwe ibi táwọn ti máa lọ ṣe Èkìtì ìwọ tí mọ́gùn jẹ́ káwà mú Lagos kan júwe fún wa. Bọ̀dá Sàámú lóòótọ́ ni wípé mo ní bàbá ní gbẹ́jọ́. Ọmọ rẹ̀ ń gbà gbà ọmọ rẹ̀ kò ní bàjẹ́ fún ẹ ó yá máa kà. Bàbá tí mo dẹ̀ ń sọ yẹn àjọ ń sùn àjọ ń jí àjọ ń jẹ ni kódà níbi tá a wà yìí ó wà níbí pẹ̀lú wa. Babaláwo ẹ̀ òórùn ìwà àti babaláwo ẹ̀ jọ ń fẹ́ra yín ni so babaláwo ẹ̀ wà nínú building. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n lè wò kán lè yanjú ọ̀rọ̀ ayé tèmi náà báyìí wọ́n sì mú ẹ̀ káàkiri kán yà mí èmi náà jọ. Iṣẹ́ rí bàbá tí mò ń sọ ń pa yẹn níbí ló wà. Inú POP lèèyàn máa jáde bẹ́ẹ̀ ṣé remote control wa tó máa fi ṣí POP tí máa lọ fi bá wọn. A máa mú mi ṣeré bí òṣèré ìbò ní bàbá ìbọlọ́wà. Bọ̀dá Sàámú mi ò kúkú mú yín ṣeré ó ké ní bàbá yẹn wà. Ẹni tó sọ pé bàbá tó lóò gbójúlé tó lóò ní nígbẹ̀jọ́. Ẹ wo Bọ̀dá Sàámú ẹ mu díríǹkì yẹn jẹ́ kí n lọ bá àwọn ọmọ yẹn kan gbóúnjẹ yín wá. Ó mà tí sọ̀rọ̀ gbèsè ayé mi. díríǹkì yín jàre mò ń bọ̀. Bọ̀dá ṣé Sàámú bó ṣe ń dùn fún ẹ òfẹ́ kó dùn fáwa ni. SAAMU ALAJO. Tí wàá tọwọ́ bọ̀ lórí tí mo fi ń jà bíréèdì ẹ̀ dáadáa ó wá ní pé lóòótọ́ kò jẹ́wọ́ fún mi o ó ní bàbá kan wà tó jẹ́ pé bàbá kan tó ní nígbẹ̀jọ́ ó ní bàbá yẹn ò ní nígbẹ̀jọ́ má ní lóòótọ́ wọn ni ò dà èmi náà kì í ṣọmọdé kò dẹ̀ sẹ́ni tí ò fẹ́ ká yé ẹ̀ ga kò sẹ́ni tí ò fẹ́ change level mo ní bó ṣe wà yìí èmi náà fẹ́ change level mi pé jọ bàbá ẹ tó ní nígbẹ̀jọ́ tó bá ní rí i pé mi àti ẹ fẹ́ jọ jẹ́ rivalry lọ́dọ̀ babaláwo ẹ̀ jọ ṣé o lè yọ̀ǹda ẹ̀ fún mi kémi náà lọ bá tó bá ní bàbá tó ní o tó ní nígbẹ̀jọ́ yìí o Ọlọ́run ni. Bọ̀dá Sàámú ó ń parọ́ fún yín ni. ìyẹn lèmi náà fi wò náà torí èmi wò pé bí mo ṣe sọ fún yẹn tí mo ní pé ó ní bàbá kan nígbẹ̀jọ́ tó ń tọ́ mi sí ọbẹ̀ ó yẹ kó bínú. Bọ̀dá Sàámú ń parọ́ ni ó ń parọ́ ń gbé yín mọ́ra ni. Ṣe rí the most important line tèmi fẹ́ rí mú nínú nǹkan tó sọ ni pé òun ní bàbá nígbẹ̀jọ́ lóòótọ́ ó ní bàbá sàlẹ̀ níbi kan tó ń bá koná sí ìràwọ̀ ẹ̀ tó ń búyọ yẹn mo ti mọ̀ yín kò ní fẹ́ sọ bàbá yẹn fún yín ó mọ̀ yín náà ó mọ̀ pọ́n ra ń dalẹ̀ yín ó mọ̀ pé yín kan community yìí kan nìyí ó mọ̀ pé kò sẹ́ni tó wà ládùúgbò yìí tẹ́ẹ̀mù á wá sọ bàbá fún yín. ṣé kó lọ gbọ́ fún mi ni. ó lọ gbọ́ fún yín ni. àmọ́ kan tó wọ́n wò rí mi ò rò lè lọ́gbọ́n kan bẹ́ẹ̀ ló ń dà pé Ọlọ́run ló gbójúlé mi rò kò gbójúlé nǹkan mi bẹ́ẹ̀ ló dà pé Ọlọ́run ló ń try láti sọ. ṣé mi ò gbójú lọ́lọ́run èmi ò gbójú lọ́lọ́run ló ń gba gbogbo ambassadorship mọ́ mi lọ́wọ́ gbogbo deals tó yẹ kí n sign tó ń sign èmi ò gbójú lọ́lọ́run kó jẹ́ jẹ́wọ́ kó jẹ́ ká mọ ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbójúlé. ó jẹ́ ìṣàrò pé ó ń sọ̀rọ̀ nìyẹn o ṣé kó parọ́ ni lóòótọ́. ó ń parọ́ ni nǹkan tẹ́mi fẹ́ mú bẹ́ẹ̀ ni pé ó ní bàbá sàlẹ̀ lóòótọ́.
Àǹtí inú mi dùn gan. Another style. Make you worry, right? I'm jealous. Oh, you're good to me. Okay. Auntie, I must tell you this. You're beautiful. Thank you. And everybody love you. I appreciate you, God. Thank you. Thanks for the love. Oh, yeah, go take a Oh, it's beautiful. Another style now. Àwọn ológun ní táwọn fi lè máa lọ́ọ̀fẹ́ tó fi lè máa kó mọ́ra báyìí. Létí rí gbogbo àwọn tẹ́ ń polówó fún yẹn inú mi dùn gan mo dẹ̀ gbé lágbára Ọlọ́run ẹ máa rí ìlọ́po 1 2 3 ní agbára Ọlọ́run tẹ́ máa polówó fún inú mi dùn gan congratulations. Wọ́n ló máa gbé endorsement 2 3 4 èló ló máa kún fẹ́ mi èwo ló máa kún fẹ́ mi. Ẹ ní sùúrù endorsement ṣì pọ̀ ńlẹ̀ ní sùúrù. Oh, understand me. Wow. Suale, Pepe, ìyá wọn filẹ̀, Ọlọ́run, mo máa ń gbádùn yín gan Ọlọ́run. Pepe, Suale, a máa ń like yín gan gbólé wa. Àǹtí, mo máa lọ kó gbogbo àwọn family mi pátá máa bá yín yàn fún tó. Kò sí wàhálà. Yeah, I post now. Oh, it's beautiful. Oh. Thank you. Ẹ ṣé gan ni. Thank you. Ẹ má bọ̀. Ó ṣe àwọn gbogbo ẹ̀ máa tó nílò ìyànjú lágbára Ọlọ́run. Ẹ ká ṣàrà máa tó díẹ̀ náà. You, this man. How come you know so many important personalities? Are you talking to me? Oh, yeah. Ṣó fẹ́ fi mí wé wọ ni? Nira. Ẹ bọ́lẹ̀ jàre. Bro Sam. Ẹ pẹ̀lẹ́. Ṣé wà pa? Ẹ kọ wẹ́. Bó ni gbogbo ẹ̀? Ẹ ìpè títí wá ti wá yé mi. In fact, ọ̀gá. Ọ̀nà ẹ ti wá yé mi jù. Ẹ rà mọ́. Ṣé Bro Sam? Aside pé talent full everywhere. Ẹ ti wá ní nǹkan tó surprise me. Ẹ wà reliable sá. Ṣé rí ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí mo wá rà lọ́dọ̀ yín gbà yẹn? Èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí mo discuss ẹ̀ pẹ̀lú ọ̀gá mi àwọn náà wá show interest wọ́n gbé jẹ́ kí n mú wá sọ́dọ̀ yìí torí mo kọ́ ẹ wà reliable. Ẹ ṣé gan sá. Wàhálà ilẹ̀ yẹn wà lẹ́ o tẹ́ bá fẹ́ rà ó wà lẹ́ kò sí problem o ilẹ̀ alálùbáríkà ni kò sí nǹkan tẹ́ ṣe lórí ilẹ̀ yẹn tí ò ní wà fruitful bẹ́ẹ̀ ni ṣé nǹkan tẹ́ wá fún gangan nìyẹn já máa lọ síbẹ̀. Ẹlẹ́kejì ẹ̀wẹ̀ ni ọ̀rọ̀ lady kan báyìí tí a jọ sọ̀rọ̀ endorsement ń gbà yẹn. A ṣe wá ṣe product kan company wá ń sìn so ọ̀gá mi wá wo àwọn CVs tó ti wà níwájú wọn ọgbẹ́ lady yẹn ló ní gbogbo nǹkan tá à ń wá láti jẹ́ ambassador fún product wa yẹn. Lóòótọ́ Ọlọ́run láìláìlàlà Ọlọ́run títóbi lórúkọ rẹ̀ pọ̀ káàkiri ayé láìláìlàlà. Bọ̀ nǹkan tó wá bà mí lọ́kàn jẹ́ nísìnyí ni pé nọ́mbà tó fi sílẹ̀ a ti ń pè láti gbà yẹn báyìí kò lọ. Ẹgbẹ́ ọ̀gá. Bóyá sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí mi wá mọ problem bí ẹ̀yẹn àtàná láti ń pe nọ́mbà ẹ̀ wọ́n mọ nọ́mbà ẹ̀ ò connect so òun ló dé òun mi kó ṣiṣẹ́ lórí product tuntun tá a ṣe ṣe. Ẹ má bínú má pè é sísìn ẹ pe nọ́mbà ẹ̀ kò lọ. Talente ń pe nọ́mbà ẹ̀ tí ò lọ bóyá kẹfẹ́ mi ní nọ́mbà yẹn kémi try ẹ̀ bóyá ó máa lọ lórí fóònù tèmi. Mo rò kò rí ẹ̀ ò pè ní. Èwo ni kí n máa lọ lè jòkó rẹ̀. Má bínú ẹjọ́. Ta ló ń pè mí? Ta ló mọ nọ́mbà ilé ìbáyìí? Hello? Hello? Ibo ló wà? Ta ló ń sọ̀rọ̀? Sàámú ló ń sọ̀rọ̀ náà. Bọ́dà Sàámú wàhálà yín ti pọ̀ jù. Ẹ wo ẹ má pè mí báyìí mo busy báyìí. This is not the time to call me. Adenike má pè mí mọ́. Hello? Fi mí lè jò. Bàbá ẹjọ́ ẹ jẹ́ kí sáyé pa fún ìtura lè pè mí padà. Mo dáràn. Only the number you are calling in school. Ó dà kó ti pa fóònù. Ọ̀gá ẹjọ́ ẹ mọ̀ kan. I'm equally capable. I am highly talented. I am exceptional. Mo ti ṣiṣẹ́ ní various places. They stand out. I'm a broadcaster par excellence. I've worked with radio stations, television stations. I'm also a writer. Name it. More talented go. I'm good at what I do and I stand out. Excuse me, Grandma. Sorry, Auntie.
ẹ má bínú ẹ ti tóbi jù fún product tí a fẹ́ market yẹn kò lè work. Yeah! Madam, we are very sorry. ẹ má sọrí ọ̀gá ẹ já lọ sórí ilẹ̀ yẹn ẹ fi mọ́tò yín lẹ̀ síbi kò sí tó máa ṣe ẹ já lọ síbi tílẹ̀ yẹn wà dọ́kà tó tọ́ òun náà ti fún ẹ yẹn gbẹdúgbẹdù ẹ bá wọlé ọ̀nà bí ẹkú tí mo bí ilẹ̀ yín náà tẹ́lẹ̀. ẹ̀yin náà ṣe dáadáa ó yẹ kẹ́ ti gbé gbọdọ̀ bùdá Sàámú. mo ní pé kí n market ara mi ni mi ò mọ̀ kó má gbòdì. kò tó ẹ̀ẹ́dẹ̀ ń dúró àgẹ̀ ṣẹ́yìn náà ń gbọ́ngbà tó ń sọ ni wọ́n náà ti tóbi jù. bàbá ẹ má bẹ̀rẹ̀ ìjọ ṣé aṣọ mi safe níbi tó wà yìí. kò sí ohun tó ṣe aṣọ rẹ kódà gan-an bó o kówó síbẹ̀ kò ní yingin owó rẹ ò ní yingin rárá ṣẹlẹ̀ ẹ̀yin má bínú orí ó ṣe sùúrù fún bíi wákàtí méjì tí ń bọ̀ fi pèsè àsìjẹ tí tọ́ jẹ sóyọ kò fọkàn ara balẹ̀ kò sí wàhálà orí tí mo bá ti wá ṣe àsìjẹ yìí tán ń wàá mú wọn lọ síbi tí ọ ti sáré torí ọ gbọ́dọ̀ sáré torí bọ́ ọ bá ṣe sáré sí bẹ́ẹ̀ lórí rẹ̀ ó sì pọ̀ sí o bọ́ ọ bá ṣe sáré sí bẹ́ẹ̀ wọ́n ó sì máa sáré fi oore ńláńlá wọ́n wá bọ́ ọ bá ṣe sáré sí bẹ́ẹ̀ làwọn iléeṣẹ́ ńláńlá ni wọ́n ó sì máa sáré gbé kọ́ńtíráàtì ńláńlá fún ọ wá tó yọ nǹkan fọkàn ara rẹ balẹ̀ o fọkàn ara rẹ balẹ̀. kò sí wàhálà bàbá agbòòjọ kò ń gba ọjọ́ kan tì anytime tẹ bá sọ pé kí n kúrò níbẹ̀ ni màá kúrò níbẹ̀ iye ọjọ́ tẹ bá sọ pé màá lò mí báyìí ni màá lò mí báyìí kódà kí ní 7 days ni màá lò mí báyìí mo máa pa fóònù fún 7 days yẹn kò sẹ́ni tó fẹ́ pè mí ṣebí tí bá ti kúrò mí báyìí màá máa lọ gba gbogbo ìpè tí yẹ kí n pè ó gba owó tí yẹ kí n gbà màá máa lọ gba gbogbo náà ni màá dúró èèyàn kan máa wà níbì kan àwa sukùl wọn máa gba contract lọ́sùn gba contract lọ́sì 2 3 4 kí ló dé ṣé mi ò gbélé ayé mọ́ ni ẹ wo èmi kò fẹ́ ní yín ní bàbá ń gbẹ́jọ́. wọ́n kan ara rẹ balẹ̀ kò tiẹ̀ lé tó ọjọ́ méje tó ń dákọ̀ ọjọ́ kan yìí náà ni lọ́ra pariwo èrè ju ọjọ́ kan ti fọkàn ara rẹ balẹ̀ torí bí aláṣọ bá jókòó síbà níbẹ̀ ló kúkú wọ́tọ̀ fọkàn ara rẹ ń bọ̀ wá jẹ́ ní tètè lọ pèsè àṣejẹun. ọ̀kàrẹ̀ yóò dà fún ọ ojú ò ní tì ọ́ yóò dà fún ọ káre ó rí gbogbo eré tó ń sá náà mo rí ọwọ́ rí bó ṣe ń sáré òun tó ń sáré òun bẹ́ẹ̀ làwọn èèyàn máa sáré wá láti fẹ́ máa wò ọ́ bó o ti ń sáré káwọn bẹ́ẹ̀ làwọn iléeṣẹ́ ńláńlá náà máa sáré wá gbé iṣẹ́ ńláńlá fún ọ iṣẹ́ ńláńlá owó ńláńlá ni wọ́n máa darí sọ́dọ̀ rẹ torí oníṣẹ́ náà ò ní bẹ́ẹ̀ tù kọ́ má jẹ ńgbà àṣejẹ́rẹ́ gbà á tó o ráṣẹ̀jẹ̀ yìí aago kan òru ńlọ jẹ́ o má sùn àsùnpìyẹ o má sùn àsùnpìyẹ o kókó báyìí làárọ̀ fàdútì aago kan òru ńlọ jẹ́ wá gbọ́ o èèwọ̀ tó wà ńbẹ̀ kò gbọ́dọ̀ fìdí kanlẹ̀ o kò sì gbọ́dọ̀ dẹ̀gbẹ́ bọ́yọ́ wá wà nú mọ́tò rẹ̀ ó gbé sínú mọ́tò ńlọ lẹ́ni má jẹ́ kídìí rẹ̀ ọkàn lẹ́nu ọkọ̀ rẹ̀ o kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ yóò jù ṣe fún ọ yóò jẹ fún ọ yóò jẹ bí iná yóò làbí òrùn ọ̀yá ilé máa lọ báyìí ó gbọ́dọ̀ wẹ̀yìn o máa lọ iṣẹ́ pẹ́pẹ́lẹ́ ní sáwọ́ ojú omi rà wọlé bẹ̀ ní sáwọ́ àjàrà ojú omi adébábọ́ náà kò tó ọjọ́ tó mi òkun òsè bọ́jú. a ní kò lè possible mi ò lè wá pátì yẹn Saturday ṣe ṣé nǹkan tí mò ń sọ ni mo ní pátì kan Thursday àìtún ní ìtọ̀dọ̀ yín Saturday àná náà mo ní láti travel jọ Friday ẹ má bínú ṣé bí pátì ṣèpọ̀ tá a ṣe máa bára wa ṣe ẹ má bínú I will make it up to you ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ ẹ má bínú ṣó lórí burúkú ni ẹ ní. ẹ má bínú wèrè olùbánisọ yà wèrè ni ṣé òun rí pé mo wà lórí kan tó fún mi fún ọ mi ṣé o fẹ́ rí sí nǹkan méjì papọ̀ ni. ẹ má bínú mà mọ́mí yín náà pè mí. ìgbà tó wá jẹ́ mọ́mí kan ṣé ọ̀nà fún mọ́mí pé mo wà lórí kọ́ ni. mọ́mí mà ní. àbúrò ìlélẹ̀ yìí wọ́n mi ò ṣe ẹ̀wọ̀ olórí burúkú lélẹ̀ olórí burúkú ni ẹ̀yìn kò lè ní dá fún ẹ bó ṣe wà yìí olórí burúkú ló ṣì ó sọ fún mi pé nonsense. mo dáràn ikú tó ní kò gbọdọ̀ kọlẹ̀ mo dáràn mo ti dáràn báyìí mo ti bá ọmọ yìí ti kó bá mi ọmọ yìí ti kó bá mi mo dáràn mo gbé bàbá. I'm not happy with that situation. I'm not. ṣọlẹ̀ fún mi láyé kí n jíṣẹ́ tó wù mí.
ìṣàsùn àṣejẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ pò ó ojú ẹ̀ gbiná hospital wo la máa wá gbé ẹ lọ tán wá ní syringe àbí àǹtí àṣejẹ́ tán máa fún ẹ tára ẹ máa fi balẹ̀ sọ fún mi ṣé kò tán bí wọ́n lálà burúkú kan sí ẹ mo dẹ̀ wá ẹ káàkiri mi ò rí ẹ láti sọ àlàyé fún ẹ àbálò àbábọ̀ ẹ ṣe bó ń ta rírì ohun tọ́lọ́ ń ṣe fún ẹ bó o ṣe fáìn ìwọ̀nba ògo tó o ní ògo tó wà lára ẹ níwọ̀nba táwọn èèyàn ń rí àwọn kan wà ọ̀kẹ́ àìmọye èèyàn ni wọ́n tí wọ́n ń gbàdúrà tí wọ́n ń bẹ̀ lọ́run lójoojúmọ́ pé ọlọ́run ò dẹ̀ ṣe irú ògo yìí fún mi ògo yẹn ni ò tẹ́wọ́ lọ́rùn o tó o fi ń tọ́jú bọ̀ lé káàkiri oore yẹn ni ò tẹ́wọ́ lọ́rùn o tó o fi ń nàgà tó o wo orí ẹlòmíì ìbùkún yẹn ni ò tẹ́ ẹ lọ́rùn o tó o fi wò pé ìbùkún ẹlòmíì pọ̀jù tiẹ̀ lọ ní ìtó jẹ́ pé ọlọ́run alààyè tá à ń wò yìí kò sí bí ò ṣe ń ṣoore fólúkálùkù nígbà tó bá yá tásìkò bá tó omi máa ẹkún máa gbìn mí náà kẹ àmọ́ ní tiẹ̀ kò máa rí bẹ́ẹ̀ ìjọ jẹ́ mọ̀ pé àwọn tá a lọ sí ọ̀dọ̀ wọn tí mo sọ wípé kí wọ́n wá nǹkan kan kí wọ́n fún ẹ kó o lè jẹ́ brand ambassador wọn ìjọ mọ̀ pé wọ́n wá sílé ìjọ mọ̀ pé wọ́n wá sílé tán béèrè ẹ mo pè ẹ kí ló sọ oníkẹ́mi má bá ẹ sọ̀rọ̀ mọ́ rárá àmúdáràn torí ọ̀rẹ́ omi dẹ̀ ń jáwọ́ lójú mi àmọ́ ìràyé mo pè ẹ oníkẹ́mi má bá ẹ sọ̀rọ̀ mọ́ rárá ló sọ fún mi wọ́n wá wọ́n láwọn ní product tuntun mi táwọn fẹ́ jẹ́ kó wá ṣe kíni kó wá polówó fún mi ò rí ẹ pé odidi ọjọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fi ń pè tọ̀sán tòru tọ̀sán tòru tọ̀sán tòru kí n tó gbọ́ pé irú ilé ìṣẹ̀lẹ̀ sí ẹ ojú ẹ ló ti wàá gbiná yìí kọ́ńpìnì mi wo tààrẹ ẹ bá wá balẹ̀ tán sójú àpàlẹ̀ ìdojú ara jọ kọ́ńpìnì wo ló máa wá pè ẹ́ tó máa wá fi ẹ́ ṣàǹbàsádọ̀ ẹlẹ́dàá mi ohun tó fún mi ó tó mi o ohun tó fún mi mo ní tẹ́lọ́rùn pa ẹ̀ torí mo mọ̀ pé ìgbà tó bá yá tásìkò bá dé ńlá bọ̀ tó bá ṣe fún mi mi ní jowó ẹgbẹ́ mi ò ní lára ẹgbẹ́ mi tí Jésù máa fi dé nítorí ìtò ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló wà tó yí ń bẹ̀bẹ̀ fún ìtọ́lọ́run tó ṣe fún mi tó ń tí rí ẹwà tó ní tó ń dán tó rí lòlòlòlò ó dẹ̀ fi nítorí àìnítẹ̀lọ́rùn ó fi ba yé ẹ̀jẹ̀ ẹ̀dá tí ó bá gbà kádàrá àgbà kòtòrò ògo tọ́lọ́run bá fún ẹ lò dáadáa lò bó ṣe tọ́ bó ṣe yẹ má dẹ̀ jowú má lára ẹnikẹ́ni. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù bá parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi púpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi púpẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. máa gbó owó mi púpẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. máa gbó SAAMU ṣíkà àdé fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. máa gbó